Africa Content TV. Tó bá ti wọ́ọ̀kì lẹ́yìn ó lè wọ́ọ̀kì fún wọn náà. Kì í ṣe ìdílé tí ń pọnmi lọ́dọ̀. Bá a bá ti pẹ́ mọ́ṣẹ́, ọ̀rọ̀ kò sówó nílé yìí. A ti wí ìgbàgbé. Kò láwọn tó wà lóko wá lọ́wọ́. Àwọn tó wà lóko wá ń jẹun o. Wọ́n gbèsè wọ́n gbẹ̀gẹ́. Gbogbo wọn tẹ̀lé oyé o. Wọ́n pásá ìlú. Wọ́n máa ń kọ́ wọn sórí ilé. Wọ́n rán wọn lọ léwé. Wọ́n rán wọn lọ ìlú òyìnbó. Èébú kálọ̀ rẹ̀ ká bára wa sọ̀rọ̀ gidi ẹ̀yìn ọ̀dọ́ wa kì í lè lò. Ìṣòro ẹ̀jẹ̀ ẹ̀kẹ́jì ọ̀gá ara ó ti sọ̀rọ̀. Olùkọ́ ẹni tó bá kọ̀ ṣe ọwọ́ kó o ṣe. Ó lè ṣiṣẹ́ nínú ọkọ̀. Wákàtí bá ní bẹ̀rẹ̀ sí ìrìnkẹ́tù. Wọ́n fún olówó. Wọ́n tó gidi fún ẹ. Wọ́n fún yín ní ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́dá kọ sí. Ẹ̀yin náà ẹ fi bí ìlànà yín. Àkọ́bí láti ilé ìṣọ́ aṣáájú ló lè ṣe. Ọmọ Yorùbá ojú kàwé ní ọlọ́dún ọ̀tí ẹ̀. Bó bá lójú tì, gbogbo àwọn ọmọ Yorùbá kò yẹ ká sọ̀rọ̀ jù. Ká tó gbọ́ kàkàkà tó sẹ́yìn, bá a ṣe òun kiri. Hausa ti ṣọdún mẹ́jọ, bàbá Buhari ṣọdún mẹ́jọ. Síwájú ló lè ṣe. Àwọn Yorùbá máa lọ́kàn síwájú ló lè ṣe.